yẹn mo dẹ̀ fún obìnrin ní 500,000 sí ó jẹ́ 1 million mo dẹ̀ send the receipt yẹn mo send the receipt sí wọn Dr. Alifulani dẹ̀ fi wọn lórí program yẹn pé Alfa Saheed fún obìnrin ní 500,000 naira sí ó jẹ́ 1 million naira àwọn ẹlòmíràn dẹ̀ tún dá owó lọ́tún lọ́sì mo dẹ̀ mọ inú àwọn èèyàn tó promise obìnrin yìí lówó tí wọn tí ì fún tí mo mọ̀ pé àwọn ò fún ní wọn ò fún mi mọ̀ dí o bá mo mọ̀ pé wọn tí ì fún tí mo mọ̀ wọ́n rí tó dẹ̀ promise mo mọ̀ ní 250 ó dàbọ̀ ní 500 kan but mo mọ̀ ní 250 mo mọ̀ ní 500 náà tó promise ọmọbìnrin yẹn tó fún lówó yẹn tí mo lè kí fóònù mọ́lẹ́kì ń pọ̀ fúnra mi pé wá ń bí kílódé fóbìnrin yẹn lówó wáyé tẹ́ ti fún torí mo mọ̀ pé wọ́n ti fún torí mo ní Dr. Alifulani ẹ pé àwọn pípù yìí ẹ pé wọn tí mo dẹ̀ ń gbọ́ lódì kejì tó sì fowó yẹn lẹ̀ tẹ́gbà tó tí fowó yẹn lẹ̀ kí wọ́n láburú tí Dr. Alifulani ṣe débi pé wọ́n sọ fún obìnrin aláìmoore yìí ẹ má dá kọ́bọ̀ fún obìnrin yẹn o wọ́n ti dá lókòwò kò lè ṣòwò ní o wọ́n ti dá lókòwò wọ́n gba ṣọ́ọ̀bù fún wọn ṣe gbogbo ẹ̀ fún gbogbo ẹ̀ tó pàtó wá tó ń kọ́ ṣé Islam ló wá ló kó bẹ́ẹ̀ ni torí pé gbà Islam yẹn wọ́n ní ká máa fún ẹ lówó sọ́bẹ̀ sọ rẹ̀ ti ra ability sí wa lọ́rùn ni kò sówó lọ́wọ́ rẹ kò sówó lọ́wọ́ mi o táwọn gílọ́kọ̀ àpàlùpọ̀ kò sówó lọ́wọ́ rẹ oṣù wo ni gbà tó wà nù Ọ̀ṣun so lówó nù Ọ̀ṣun tó ń ṣe sojo lówó ń bẹ ni sojo lówó nù Ọ̀ṣun ẹ bá àgbà tó bá gbà sáàmù sí wàá kò wá sóko kọkọ gbogbo kọ wá tọ so lówó nù Ọ̀ṣun gbà tó ń ṣọ̀ṣun so lówó ní ẹni gbà tó ń ṣọ̀ṣun ṣé mi lọ ní àní ẹni gbà tó ń ṣọ̀ṣun èwo ni kó wá sọ rẹ di oníbàárà sí wa lọ́rùn ẹ jẹ́ n play voice mò ń bọ̀ obìnrin yìí ó kàn sọ rẹ di èèyàn bálabàlá ni ó sọ fún Dr. Alifulani pé my play ẹni o my play ó sọ fún Dr. Alifulani pé doctor o ẹni onímàálù tó fẹ́ kọ́ kí lórúkọ ẹ̀ fóun tó fẹ́ kọ́ ló fẹ́ sùn onímàálù tó fẹ́ kọ́ ilé fóun o kó má kọ́ ilé yẹn fóun kó fowó yẹn fi rọ̀hún Mẹ́kà ẹ wò yá yìí oníkólúmọ sàmà lè kọra mọtòrà mú wà lórí program yìí kí ló ṣẹlẹ̀ kí ni kí bẹ send èló ni kí n send sí ẹ sọ̀rọ̀ mo ń ṣe program lọ́wọ́ ó ti pọ̀ jù bá máa send òṣèbó ní 250 owó sùmẹ́ntì ó ní okay, just it on. I send it. All right. Okay. Yes, I must send it. Ìyá yìí, ó wá sọ fún Dr. Alifulani pé kó má rán òun ní Mẹ́kà. Kó má bóun kọ́lé mọ́. Owó tó fẹ́ fi bóun kọ́lé. Kó fi bóun. Owó tó fi bóun kọ́lé yẹn. Kó fi lóun Mẹ́kà. Ẹ wo ìyá yìí. Ẹ wo aláìnítẹ́lọ́rùn. Mọ̀nbọ̀ ọ̀rọ̀ ń dùn kéèyàn play lẹ́nu ọlọ́rọ̀ gangan ló máa ń dùn dáadáa ẹ gbọ́ dáadáa lẹ́nu ẹ wá gbọ́ inú fóònù eléyìí kíkiri yẹn wà yé inú fóònù mi kejì ló wà mọ̀nbọ̀ inú fóònù ilé ẹ kó wà o yé inú fóònù tí mo fi ṣe program bọ́ máa play ẹ mọ̀nbọ̀ mo máa play ẹ sùn gbogbo àwọn voice yẹn inú fóònù ilé ló wà. Inú fóònù eléyìí tí mo fi ń sọ̀rọ̀ ìgangan ló wà o. Mo ti ní kó bá mi sẹ́ndì ẹ̀ sórí eléyìí mo sẹ́ndì ẹ̀ séyàn láàárọ̀ yìí. Obìnrin yìí gbogbo fáìsì wà nínú ibẹ̀ inú fóònù yìí. Olórí ibú onírọ̀lá Amẹ́ríkà wá ń tì ẹ́ pé kò ṣe báyìí. Ìwọ náà wá ń ṣe bẹ́ẹ̀ olóró Amẹ́ríkà ẹ̀dá yìí ẹ̀ ti bàjẹ́ tọ́lá òun ti bínú sí òun lélẹ́yìí mọ̀ ń bọ̀ ẹ jẹ́ ká gbélé.
ju sẹ́yìn gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí kẹgbà mí mọ̀ràn náà ni. ẹ máa gbọ́ o. bá wá dá bóyá ká má gbé síwájú wọn. sẹ́ẹ̀rì ẹ̀jẹ̀ ká ní tèmi àti yín bá jọ rò onírò wípé bóyá wọn ò ní gbà tó bá gbà ńkọ́. abẹ́ ẹ̀ understand. tá a bá ní ṣé wọ́n wá gbà báyìí ilé màlẹ́ni yìí lóun fẹ́ kọ́kọ́ lóun ràn yín mọ́kà. ṣé ń gbọ́. tí ò bá wá gbà ńkọ́. ṣe understand. tá a bá wá sọ pé bóyá pé wọ́n gbà tá a bá ní wọn ò ní gbà tá a bá lọ gbà. ṣàkóso di ọ̀rọ̀ bákan méjì báyìí níṣẹ́. káwá tó fàdúrà sí tá a bá sẹ́ndì ẹ̀ sí wọn. torí èmi náà ní fẹ́ situation wípé káwá sọ fún màdà pé àṣìmọ́kà ni mo promise ẹ̀ ni. àbí ilé ni mo bá ṣàdéhùn. ẹ wò yá yìí. ẹ jẹ́ àrò dáadáa. kò sí ẹ̀dá ti fọ̀rọ̀ kan kún níṣẹ́ ẹ ní ntọ́ba máa ṣe fún yín tó ẹ pé ilé náà bá kọ́ fún yín kí wọ́n kọ́ sí lórí ẹgbẹ́ yẹn náà tó wà ní ọ̀rọ̀ percent. ẹ gbọ́rọ̀. abẹ́ àwọn understand. tá a bá sọ pé wọ́n á gbà tí wọ́n bá gbà ńkọ́ tá a bá sì ní wọn ò ní gbà tó bá lọ gbà. ó ti yé bóyá tí Akeem bá dé ṣe ń gbọ́ àtàwọn ọmọ yín tó kù ẹjọ́ jókòó kẹ flash mi kí n wá pè yín káwá jọ ṣe bí ìmọ̀ràn. èyí tó yẹ sẹ́ẹ̀dì sí mi yìí ó yìí wà lórí fóònù mi báyìí o. ṣe understand pọ̀tà ó má ti lọ ẹjọ́ káwọn ọmọ yín dé kájọ ṣe bí ìmọ̀ràn. ṣe ti understand. kájọ ṣe. ìyá mọ̀ ń bọ̀ ìyá yìí send voice message pé kí Dr. Alifulany bóun bẹ onímàálù kó ní màálù bá wọn kọ́ kọ̀ǹvátì ilé tó fẹ́ kọ́ sí mọ́kà nígbà tí bàbá wa oníkan sọ pé owó mọ́kà wọn lọ́dún yìí o àwọn ò mọ̀ pé ó máa wọ́n tó bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ẹni láyà ló lè wọ́ lọ́rọ̀ mọ́kà ọdún yìí kí n tiẹ̀ tó proceed mọ́ ń bọ̀ jẹ́ sáré gbanú eléyìí wọnú eléyìí lọ. onírọ́ lamẹ́ríkà tó ń pariwo pé òun rún àbúrò òun mọ́kà òun kó rẹpẹtẹ òun fi rún àbúrò mọ́kà wáyé tó lè jẹ́wọ́ pàbúrò ẹ̀ lọ ṣe olópò fún àwọn tó ń kóyàn lọ sáàjì ni kí ló dé tó ń parọ́ onírọ́ lamẹ́ríkà èló ló fi ilẹ̀ èló ló kó lẹ̀ fún wọn ṣe bá burú ẹ lọ ṣe olópò ńbẹ ni ó lọ bá wọn ṣe olópò àbúrò ẹ lọ bá wọn ṣe olópò mọ́kà ni ó dẹ̀ ló rábùrò ẹ mọ́kà ìwọ ló mọ àwọn tó ní ẹṣẹ́ ájì yẹn rí wọ́n dẹ̀ nídìí olópò dẹ̀ ní àkábùrò ẹ assist wọn ó dẹ̀ bóyá o máa fún wọn bóyá ni mo wí o bóyá o máa fi change díẹ̀ sí pé ẹjọ́ ẹ bá mi ná àbúrò mi mọ́ ó mọ̀ pàṣẹ olópò ó mọ̀ oúnjẹ ṣe òun ní dáná fún ìyá wa kí ìyá wa tó kù bàbá wa gan òun ló ń dáná fún gbogbo àwọn ẹbí wa family house wa abẹ́dálẹ̀ ló jẹ́ lẹ̀ nítorí ti tiẹ̀ nígbà tí ò sówó la ṣe kúrò gbogbo owó tí mo ní ni mo fi ta gbogbo nǹkan tí mo ní mo fi lọ sí Amẹ́ríkà mo ṣe kinní kan ó gbọ́dọ̀ ó ti gbóná ju Àṣàbí. ẹ tọ́jú ẹ̀ kalẹ̀ náà. Okay. All right, feel it. Feel it, sharp, feel it. Malo como tú. Gbogbo tí mo ní, òun ni mo papọ̀, òun ni mo ṣe, òun ni mo mọ̀, ẹgbà mí, gbogbo ẹ̀yin èèyàn, ló fà láàfin ráyè dálé ló ń jẹ́lẹ̀ fún, ló fi lọ ń tọ́ tí tó fi ń ta pàrágà ní bus stop. Okay? Ló fi lọ ní pàrágà ní bus stop. Okay o, kò wá sówó. So ó mọ oúnjẹ ṣe ẹjọba yín lọ mú rìsíìtì jáde rìsíìtì tó fi sẹ́ndì owó post ẹ̀ àfẹ́ recent one o ní ìgbà tó san owó mọ́kà fún wọn tó fi pé 8 million naira mú jáde báyìí pé rìsíìtì rèé rìsíìtì owó mọ́kà tó san rèé mú jáde onírọ́lá Amẹ́ríkà mú rìsíìtì jáde print ẹ̀ jáde sínú lórí àkáǹtì tó transfer ẹ̀ sí ṣé wọ́n ti ẹ̀náwó tó tó bẹ̀rẹ̀ àkáǹtì ìwọ who be you go get money 8,000 8 million go get 8 million where you wà á ní 8 million wà á kólẹ̀ àbí 9 million wà á kólẹ̀ fẹ́yìn ọ̀kan tó jẹ́ pé ṣó lè búra sí pé àbúrò olópò kan ló lọ ṣe ní Mẹ́kà confam ni ìmọ̀pá wa èmi ò ń tọ́ bọ̀ díyàn o èmi ò ń tú díyàn o
olópò là burú ẹ lọ bá wọn ṣe Mẹ́kà o ìyá oníkìní máa sọ̀rọ̀ lọ. Ẹ wò yá yìí ó sọ fún Dr. Alifulani pé mo yìí ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ pé àbúrò ẹ lọ ṣe olópò Mẹ́kà o mọ̀ pé à sọ fún ẹ pé mo certificate ẹ wo bàbá yìí ó wá post onírọ̀lá Amẹ́ríkà jẹ́sàrẹ́ yànnú ọ̀rọ̀ ẹ díẹ̀ sí kí n tó máa lọ bí tí mo ń lọ onírọ̀lá Amẹ́ríkà post kìíní kan pé ó post kìíní kan pé ibi tó ti ń fún ọmọ àwọn graduation tó ti fún ọmọ tó ti fún wọn láwọ́ọ̀dù tó fún wọn ní scholarship tó fún wọn gbogbo ẹ̀ onírọ̀lá Amẹ́ríkà scholarship la ní pé kò mú jáde pé lẹ́tà scholarship tó fún ọmọ ẹ̀ rè òun la ní kò mú jáde kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ sọ pé wọ́n fún ọmọ ẹ̀ ní àwọ́ọ̀dù ẹni tó mọ bowling boot gbá kíní kan tó máa ń gbá ní school òun nìyí tó gbé jáde náà àbí gbogbo àwọn èmi náà wò náà àwọn tó mọ kíní gbájù ní school wọn àwọn tó mọ kíní kan ṣe jù ní school náà fún ní nǹkan náà fún láwọ́ọ̀dù náà fún ní congratulation ọmọ ẹ̀ náà dẹ̀ wà nínú àwọn ẹni tó mọ bóyá ọmọ kíní kan gbá ó wá oníranù yìí wá fẹ́ outsmart gbogbo ẹ̀yin èèyàn ibi tó ti sọ ọ̀rọ̀ ẹ̀ pé ọmọ ẹ̀ nínú ẹ̀ tó mọ tẹ́ǹtẹ́ ṣe jù ní school ọmọ ẹ̀ ló mọ tẹ́ǹtẹ́ ṣe jù ó wá yọ ọbẹ̀ kúrò bọ́bí tó ti dárúkọ kíní kan báyẹn dárúkọ ọmọ yẹn báyìí ọ̀rọ̀ tó kù ó yọ kó ń bẹ̀ ta ló ń tàn pa ọmọ ẹ̀ lọ lórí onítẹ́ǹtẹ́ lọ ní school yín o ọmọ ẹ̀ tó bí o òun lọ lórí onítẹ́ǹtẹ́ congratulation òun ló mọ tẹ́ǹtẹ́ ṣe jù Allahu Akbar ọmọ tẹ́ǹtẹ́ ṣe Allahu Akbar jẹ́ ká rí ntọ́ fún ọmọ ẹ̀ play bẹ̀ wẹ́ẹ̀ tó jẹ́ pé tí gbogbo tàwọn ẹni tó kù à ń gbọ́ táwọn ọmọ òyìnbó yẹn à ń gbọ́ ó wá débi pọ́mọ ẹ ló mọ tẹ́ǹtẹ́ ṣe ó wá yọ ọbẹ̀ kúrò play bí pé ọmọ ẹ play tí wọ́n sọ ń pa ọmọ ẹ play ẹ̀ síta wáì tó ń parọ́ fáyé wọ́n ti announce pé eléyìí ló mọ kinní kan gbájú o eléyìí ló mọ basketball gbájú o eléyìí ló mọ kinní kan ṣe ju o ọmọ ẹ o olórí onítẹ́ǹtẹ́ ni o ọmọ tẹ́ǹtẹ́ àbí sùwé bismillah wọ́n ní play bẹ̀ jáde tó bá ok kò ń ṣe tẹ́ǹtẹ́ mú ìtò jẹ́ jáde ká gbọ́ tó bismillah. ọmọ ẹ kò ń ṣe tẹ́ǹtẹ́ o kò ń ṣe olórí onítẹ́ǹtẹ́ o mú un tán náà mú ẹ oyè ń tán fún wáì tó yọ ọbẹ̀ yẹn kúrò tó wá ń play lórí intelligent àwa wọn náà mú ẹ lórí onítẹ́ǹtẹ́ school wọn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ohun tán fún ọmọ ẹ níbi bẹ̀ yẹn ni o má lọ mú mi má join mi mímọ́ mi o fídíò yẹn gùn o torí pa àmọ́ ẹ dáadáa o ohun tán fún ọmọ ẹ ohun tán pe ọmọ ẹ ń bẹ̀ yẹn o gbébẹ̀ pamọ́ onírọ́ Amẹ́ríkà onírọ́ irọ́ ti mú ẹ lára o lè change ẹ jẹ́ gbọ́ yìí nígbà tí ọmọ ìyá yẹn wá dé ìyá aláìmoore yẹn nígbà tí ọmọ ẹ wá dé bóyá wá pe Dr. Alifulani àbí Dr. Alifulani ló pe ọ̀rọ̀ àwọn méjèèjì rè. Aleykum salaam. Ṣé orí gbogbo fídíò tí wọ́n ṣe ń tawó ẹgbẹ́ tí mò ń kàn lórí ẹbí? Ṣé ń gbọ́? Wàláì àríwá ọ̀rọ̀ iná láyàlò. Jíjẹ́ iná máa sọ wípé ẹni tí wàá ga kò ní wo dáa gbọ́ social media. Ìdílé ìgbéyà ló kọ ìyẹn yín ẹ̀yìn agbọ́mọ́ bí wọn tó dá yòókù sí wọn láyé lọ́kùn. Ìgbàwọ̀ ẹgbẹ́ sí pé ẹni tó dá ìjẹ́ ìṣó lẹ́yìn àwọn ìgbà ẹ̀lọ́ wọn lè gbọ́. láì ṣàbúrú tó yẹ pé kó lè dáa náà ní gbogbo ẹni tí mo wà áfítà ẹ wá wo ẹgbẹ́. ó fẹ́ fi wọ́n wọn alábòsí ní gbogbo yín kò gbẹ́nu sọ́hùn. ẹ tó wá wo àwọn ògo lọrin wọn tó wá láwọn gbé oní ìntàfíù kan dìde kó wá bá mọ́mí yín. mo rí àpáta kámẹ́rà yìí náà rí owó bóga lánàá àyẹ̀wò lára àpáta ni wọ́n tó fún bóga mi yẹn. ọ̀sán ni mo bóga mi yẹn. ok mọ́mí ẹ wọ́n send
send the voice kan sí mi. So ti gbọ́. Kí ló wà nínú voice tó gbọ́ yẹn? Wọ́n kọ́ ìwọ́n gbé bí káwọn ọmọ tí wọ́n kà yẹn ṣe máa jẹ́ lọ. Pé ẹni tí ó fẹ́ kọ́lé fún ẹ̀yẹ yẹn. Tó bá ń gbọ́ padà tó bá lè pa ọ́ pọ̀ tí wọ́n kà yẹn náà jẹ́ lọ. Kí ni wọ́n wá rí sí báyẹn? Ṣé o mọ̀ yí pé ẹni tó lóun fẹ́ rán mọ́mí mọ́kà lẹ́sẹ̀ ìyá àlífà oníkan àwọn ti sọ straight pé àwọn ò lágbára mọ́kà lọ́dún yìí. Òun bẹ́ẹ̀ ni náà. Owó mọ́kà yẹn pọ̀ bàbá sì ní purọ́ mọ́kà ní sí 8.5 million ni. Gbogbo àwọn tó sì ń pariwo lórí social media yìí ta ló lè kówó yẹn kalẹ̀ nítòótọ́. Ẹni tó dẹ̀ lóun fẹ́ kọ́lé bóyá mọ́mí ẹ̀ sọ pé àmì àti wọ́n jọ bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ ẹni yẹn sọ wípé táwọn ẹ̀ bá lọ tán ni òun fẹ́ kọ́ ilé fún mọ́mí ẹ̀ kódà irú ilé tó fẹ́ kọ́ fún mọ́mí ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti sẹ́ndì ẹ̀ sórí fóònù mi. Gbọ́dọ̀ kọ́lé fún ìyá yẹn o ìyá wo náà fẹ́ kọ́lé fún. Ó fẹ́ máa bójú wa ní ìsìlámù ni. Dr. Alifulani wọn gbọ́dọ̀ kọ́lé fún ìyá yẹn kò nídìí kọ́ kọ́lé fún àwọn ẹni tó lọ báyẹn náà ní kọ́ kọ́lé fún kọ́ má kọ́lé kọ́kọ́ fún o. Wọ́n tó sì jẹun yó. Mo rò pé ń gbádùn ọ̀rọ̀ mi dáadáa. Wọ́n ń gbádùn yín bàbá. Kò tí ọ̀túnmọ́mí ẹ̀ tó wá sọ pé mi ò fẹ́ sẹ́ndì ilé yẹn sí yín ni tó bá jásí pé mo bá lè sẹ́ndì ẹ̀ ẹni yẹn ò ní kí n sẹ́ndì ẹ̀ sí yín àmọ́ mo fi Ọlọ́run tó lẹ́mí mi búra wọ́n ti sẹ́ndì ẹ̀ sórí fóònù mi. Kò kúkú ṣe Dr. Alifulani ló fẹ́ kọ́ oṣù owó ẹ̀. Ẹni ẹ wá sọ wípé tẹ́ni ò bá lè kọ́lé fáwọn ọmọ tó bá lè fáwọn lówó káwọn fi kówó mọ́kà káwọn lè lọ mọ́kà. Ṣé ẹ mọ̀ pé ẹni ò ṣàdéhùn mọ́kà ilé lẹ́ni yẹn ṣàdéhùn. Bẹ́ẹ̀ ni náà. Mo wá ní ká jọ sọ láàrin ara wa. Ṣé ń gbọ́ mi? Ṣé wọ́n mi ẹ̀ náà ń gbọ́? Ó wà ń bẹ́ẹ̀. Káwá jọ sọ láàrin ara wa. Fọ́ìsì yẹn ṣé kí n sẹ́ndì ẹ̀sẹ̀ nìyẹn tá a bá ní wọn ò ní gbà tó bá gbà tá a bá sì tún ní wọn máa gbà tó o bá lọ gbà kí ni ká wá ṣe. Ṣé pé ó gba èrò. Tí ò bá gbà ó máa di wàhálà torí ẹ̀ máa bínú pé rọ́bìṣì wo lélẹ̀. Naam. Èlùbọ́ tírà. Àmì Ọlọ́run. Àmì Ọlọ́run. Ẹni sùúrù ìyá yìí àkọ́kọ́ ń bẹ̀ òpó ìsìlámù 5 ni. Èwo ni ìyá yìí tí mọ̀ nínú ẹ̀ tó jẹ́ pé mọ́kà yẹn ló wà lẹ́mìí ẹ̀ mọ́kà. Ẹ wò kàkà kan dá owó fún ìyá yìí kó lọ sókè kúra àbókè òkè kìíní kan nílọrin àbí wọlé máa ti ń pe kìíní kan òkè hospital torí Ìlọrin lókè òkè kìíní kan òkè hospital yẹ kó wà nílọrin. Ok ó yẹ kó dá owó fún ìyá yìí kó lọ sókè hospital ní dentist kó lọ bá ṣe yín torí eyín ni ẹ máa wo eyín ni o eyín náà lọ ń ṣe mọ́kà o irú àwọn eléyà alájà yìí ó lọ ṣe yín ẹ máa wo mo fẹ́ wo tó máa ṣẹlẹ̀ ṣó máa ṣe yín àbí ò ní ṣe yín torí eyín lọ mọ́kà ó torí eyín lọ mọ́kà ó wá lè tó lọ́rọ̀ tí mo sọ yìí o kò ní àmì ní ṣe yín yẹn mi wà ní ṣe ìní ṣe fa wàhálà ìní ṣe ìní wo ni sáyẹn ní ṣe tún ìṣe yín wù ni ìwọ alámọ́ká wà ní mọ̀pá àwọn onímọ̀ pẹ̀lú alájà ìṣe yín wàhálà ìṣe yín fa gbogbo èèyàn mọ̀ pé mo lọ́mọ́ká ìṣe yín ìyìn nítorí sáyẹ́rì sí tó ọmọ ọbùn ìṣe yín bismillah omi ẹ̀ gbóná bàjẹ́ ìyìn nítorí sáyẹ́rì sí tù ìṣe yín tó gbogbo tí ó bá ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ gbogbo ebú ni tí ó ìlẹ̀ aláṣẹ rẹ̀ ti ń bá dé ìṣe kí ni kan láláṣẹ ta ni ò dákọ̀ mọ̀ lọ ṣe yín tó fẹ́ ṣe torí eyín ló ṣe lọ́mọ́ká bì ẹ máa wo tó a máa dé ṣe yín ló ń gbé bọ̀. Bá ti dáwọ́ fún ìyá yìí pé ṣé ìyá yìí oníkùnrin ni ṣé yín wù ẹ̀ alájà
ṣé yín mú ẹ owó tó fẹ́ àtàwọn dìdìrín náà wọ́n fẹ́ eléyìí náà tó ń dá fún supporting kitchen assistant ló fẹ́ lọ ṣe o bí àbí kitchen porter lòun náà fẹ́ lọ ṣe pẹ̀lú àbúrò olórí Amẹ́ríkà torí pé ẹni tó ní òun mú lọ Mọ́kà yẹn òun máa ń kérò lọ Mọ́kà òun náà ó dẹ̀ lè rún pọ̀ pé ẹ máa lọ assist mi Mọ́kà náà fi gbé ìyá yẹn lọ Mọ́kà ẹni tó gbé lọ sí Mọ́kà ìyẹn máa ń kérò lọ Mọ́kà ó wá nídìí òṣìṣẹ́ Mọ́kà tó máa bá sóúnjẹ Mọ́kà tá máa bá sáìfù ọkà nílùú Mọ́kà ẹ̀kọ́ fún mi fọ́rùn bí tí wọ́n wáyé ni ẹni tó gbé lọ Mọ́kà ó nídìí òṣìṣẹ́ Mọ́kà tá máa bá sáìfù ọkà Mọ́kà tó tọ́ ni tá máa bá roka fáwọn ará Mọ́kà ébà ó nídìí ẹni tí ó mọ̀ bọ́ tí ó mọ̀ bá roka ní Mọ́kà ló ṣe gbé yòó ń Kùránì pé kó máa lọ bá wọn rọkà nílùú Mọ́kà kò ẹni tó gbé lọ Mọ́kà yẹn ó máa ń kérò lọ Mọ́kà kò dẹ̀ lè ṣe lọ́fẹ̀ẹ́ gbogbo èèyàn lọ Mọ́kà wọ́n máa mú kankan lẹ̀ ń bẹ̀ gbogbo wọn jọ máa rún gbogbo ẹ̀ mọ́ra wọn pé ọlọ́ máa bá wa rọkà Mọ́kà ni ìwọ àbúrò onírọ̀ Amẹ́ríkà ìwọ náà nìṣó àjọ àkú eríire àkú eríire o ọlọ́mọ́ká ọlọ́mọ́ká ọtúnlọ́mọ́ká àjiyàn ọlọ́mọ́ká mọ́ká sọ̀rọ̀. Ìgbà náà ní tí mo ń dùn tí gbọ́n sọ kẹ́bí aláàrin ara mo ń lè gbàgbọ́ orí àmọ́ àṣì mi ní ojú ìyá jì ó lè ní ojú ìwà ìjọ nínú ìwé òjì ìyàwó mi pé ìmọ̀ àlájà ọ̀nà ìtàn. wọ́n ti ń pè é lọ́mọ àlájà ájì ti wọnú orí yín ẹ̀fẹ́ lọ́mọ́kà ó ti wọnú agbárí yín pẹ́kẹ́ lọ́mọ́kà kí ló wà nù kò lọ́mọ́kà ẹ jẹ gbèsè sílẹ̀ mọ́mí ẹ̀ ń complain pé òun ò lówó ẹ advice ara yín pé owó tẹ́lẹ̀ fi rún wa Mọ́kà tó bá jẹ́ pé owó ni o tí ò bá ṣe pé a máa rún mọ́ra wọn tó bá jẹ́ pé owó ni ó yẹ ká wo pé owó yìí ká pé 7 million 8 million owó yìí tó bá pẹ́ onítọ̀hún yẹn kówó lẹ̀ ni láti fi rán obìnrin Mọ́kà owó yẹn pé màmá márùwá ọmọ yín méjì náà ti jì ó kẹ̀bi márùwá kan ọ̀kadà kan gbogbo yẹn bí i 3 million ó ti parí yẹn ó yá 5 million a máa ṣe bísẹ̀sì bóyá bí 3.5 kẹ́bi ṣètò lé mi kẹ́fẹ́ gbà àbí 2.5 mi kẹ́bi ṣètò lé mi àbí 1.5 kẹ́bi ṣètò lé mi kíkẹ́ wà ń bi ilé ṣé gbogbo nǹkan ní kọ́ máa ṣe fún ẹni yóò ní Kùránì aláìní tẹ́lọ́rùn nìyẹn onírọ́ wà ní pé kọ́ Mọ́kà yẹn ló ju ẹ lójú wà á ti ní kọ́ mú ẹ lọ sókè òkè dókítọ̀ kan bẹ́ẹ̀ ṣe yín bẹ́ẹ̀ lọ́dọ̀ dentist tó bá lọ Mọ́kà tó bá ti lọ ṣe yín èmi àníyàn pọ̀ bẹ́ẹ̀ yín yẹn ọmọ alájà ẹgbọ́n tẹ́lẹ̀ yìí wí ó ní àwọn ò tí ì lọ Mọ́kà màmá wọn tí ì lọ Mọ́kà lọ́ọ́ ti ń pa ọmọ alájà ọmọ alájà àtàwọn èèyàn bá pè mí gan lálàjì gan inú máa ń bí mi ni pé má pè mí lálàjì náà mo ò láìkẹ́ bàbá alájì ìyàwó mi gan ọmọ don't call me alájì jẹ́ kórè ẹ̀ ìyá àbèjì ló máa fẹ́ ṣe kí ni àní alájì máa ní alájì òṣèlú ó ṣàkó mi má pè mí lálàjì. bí àwọn èèyàn tó bá ti gbọ́ pé èèyàn lọ Mọ́kà báyìí. lẹ́yìn tó ń gbàgbọ́ lẹ́yìn tó wọ́n gbọ́ wọ́n jẹ́ kẹ́ bá wọn wá já sí pé ọkùnrin ti ká sẹ́ńdẹ̀ tí wọ́n máa ń tẹ̀ ká sẹ́ńdẹ̀ tó bá dẹ̀ ní jùlọ àbí ìwọ̀n tó bá yẹ kó nǹkan náà bá tó kúrò tó bá tó wà yẹn tó lè pọ̀ tó rẹ̀ náà fi tọ́ lọ. ṣé ẹ rí nǹkan tẹ́mi fẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ èmi àti yín nìkan. eba. ṣòtì yé kìí sọ̀rọ̀ èmi àti yín àtọ̀rọ̀ màmá nìkan. eba. ká tún gbé ọ̀rọ̀ yìí sọ wájú àwọn tọ́lọ́mbà tó ní ká jù wá lọ lọ́jọ́ eré irú àwọn àfọ́ ọlọ́pàá ẹ̀wà ṣe understand irú àfọ́ làbíbù àgbàjì yẹn náà ń sìn ṣọ̀pọ̀ rẹ̀ mi nìyẹn kéèyàn perú àwọn yẹn irú àfọ́ àkéwúgbèmí kéèyàn gbàmọ̀ràn. irú èmi Saheed Shittu kọ dókítà ẹni sùúrù dókítà irú èmi Saheed Shittu kọ mi nílàkà yìí ṣé èmi nílàkà yìí dókítà Alifulani ṣé èmi náà nílàkà yìí nígbà tẹ́ ń darúkọ gba àwọn èèyàn wáyé tẹ́ ń pa kí n pẹ́rù Saheed Shittu kí n ti àkàtì ẹ̀gbàmọ̀ lọ́wọ́ òun náà nílàkà yìí bó tẹ̀ jẹ́ pé mọ́. sẹ́ńdì ẹ̀ sí ẹni yẹn irú àfa ẹ̀sà òkè yẹn náà ṣe mọ̀ kéèyàn kàn yan wọn létí wọn pé ẹ gbọ́ báyìí ṣe mọ̀ tá a bá lọ sẹ́ńdì ẹ̀ sẹ́ni yẹn tá a bá lẹ́ni yẹn máa gbà
tí ò bá lọ gbà á dàbí ẹni pé òkè àkílà fẹ́ ṣe fẹ́ nìyí kílẹ̀ nìyí ń sọ jáde. ìyẹn mo fi ní kí mọ́mí ẹ wà very careful pẹ̀lú ọ̀rọ̀ ní interview dé. ṣe é mọ̀ pé àdéhùn ni wọ́n bá wa ṣe. ó máa grant interview káàkiri ó yìí ń bọ̀ Nàìjíríà BBC yìí máa gbé. BBC yìí máa gbé mọ́mí ẹ̀. ṣe é mọ̀ pé àdéhùn làwọn ènìyàn ṣe ṣiṣẹ́ owó sí wọn lápò tábàláwọn ò ṣe má kò sí ní ta fẹ́ ṣe o. bẹ́ẹ̀ ni bàbá. ìwọ náà máa wúrú ọ̀rọ̀ tí ọ̀kan lọ́mọ ń sọ níta ní sí pé wọ́n náà fẹ́ gbé èsì fún yín wọ́n ní ká èmi gbé èsì fún yín mi ò gbé èsì fún yín. bẹ́ẹ̀ ni náà. mo ti sẹ́ǹdì owó ẹnìyẹn ti sẹ́ǹdì 200,000. inú mi dùn wá ń bí ọmọ yẹn ní Kùránì àṣẹwọ náà tẹ mọ onírọ́ l'Amẹ́ríkà inú mi dùn ó ní pé ẹgbẹ́ ọ̀tọ̀ ọmọ yìí sọ ó ní sẹ́yìn ti mọ̀kọ́ lọ́mọ tẹ́tẹ́lẹ̀ tí mo ní rọ́ mọ̀ túmọ̀ tó sọ ti mọ̀ gbogbo ìyẹn onírọ́ lòun sóhun náà lẹ́tú wá lọ sóhun náà kọ́lẹ́ wá kó sí lọ́wọ́ yìí òjò fẹ́ rọ̀ o bismillah sóhun náà wá kọ́lẹ́ kó sí lọ́wọ́ yìí sóhun náà wá kọ́lẹ́ wà pẹ̀lú yìí oní àṣẹ wọn ti mọ̀kọ́ lọ́mọ tẹ́tẹ́lẹ̀ sóhun náà wá kọ́lẹ́ wà pẹ̀lú báyìí wọn ti mọ̀ tẹ́tẹ́lẹ̀ sóhun kọ́lẹ́ wà pẹ̀lú báyìí àbọ̀ nǹkan ló bá yín ṣètò tó bá mọ́mí ẹ̀ wá kitchen assistant. mo dẹ̀ ti sẹ́ǹdì ẹ̀ sí. kí ló fẹ́ gbà nínú nǹkan yìí. ọ̀la ìlú ní tọ́pìkì tí a lọ sí ẹ̀rẹ̀ parí tó ní ìkẹ́ mo fẹ́ jẹ́ ibi ṣàkàwé ní tẹ̀lé yìí. Àwọn tó ń jẹ́ sọ náà ló tún tẹ̀lé lẹ́yìn náà ìbò aláìtàláì. Ẹ̀rọ wáyé ẹ̀gbá gbọ́tọ̀ ọlọ́run fẹ́ fi ní náà síbi kẹ̀kẹ́ láì ní ìsìn. Ọlọ́run fẹ́ fi wọ́n wọ̀n bá wọ ẹ̀ ń ṣàbòsí èèyàn ní Ọlọ́run fẹ́ fi wọ́n. Ẹ mọ tá a máa ṣe màá gbìyànjú láti pe àfa làbí. Bẹ́ẹ̀ lábí lágbàjì. Kódà alájọ àlefò nìkan tó fẹ́ràn yín ní tó lòun máa kó kalẹ̀ náà á gbọ́dọ̀ fọ̀rọ̀ yín náà lọ́hún náà. Bẹ́ẹ̀ ni. A ní sẹ́ndì fọ́ìsì sí wọn o a ń láti jọ sọ láàrin ara wa tó bá jọ má pọ́nlé wa. Ṣé ẹ ti understand ma? Ẹ wo Dr. Alifulani bó ṣe ń ṣe dáadáa aláburú nìyá yìí o mi ìpìlẹ̀ kíni mọ́ aláburú nìyá yìí o ẹ wo bí Dr. Alifulani ṣe ń ṣe dáadáa fún ìyá yìí kí ó má bàa kó jì sínú ọ̀fìn irú ìyá yìí wá ni wọ́n wá grant interview ní Saudi Arabia ló wá ń sọ̀rọ̀ ló wá ní Dr. Alifulani kọ́ tó ní ló wá ń ṣe bẹ́ẹ̀ pé àwọn Dr. Alifulani ò ṣe kankan nínú gbèsè ayé òun ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ ìyá alábòsí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ ìyá alábòsí mi ò play kíní mọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ ìyá yìí Dr. Alifulani tó jẹ́ òun ló jẹ́ gbogbo èèyàn mọ̀ pé obìnrin ẹ jẹ́ ká ràn lọ́wọ́ ẹ jẹ́ àṣẹ báyìí fún ẹ jẹ́ àṣẹ báyìí fún ṣé àwọn ẹni tó lọ báǹsì ló sọ bẹ́ẹ̀ ni ṣebí Dr. Alifulani ló sọ jáde òun ló bẹ́ẹ̀ plan bó ṣe máa dá fún ẹ òun ló ń rò pé ẹ jẹ́ ká ṣe báyìí fún ẹ jẹ́ ká fi assist ẹ jẹ́ ká ṣe báyìí fún ìwọ ìyá ìwà ń ṣe játijàti báyìí ṣé Dr. Alifulani wá wà nù ẹni tí ẹ pé onírànù ara yẹ kó ṣe báyìí pẹ̀lú ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ó bẹ̀rù Ọlọ́run wọ ìyá yìí èèyàn ò ní ṣerú tó ṣe yẹ kó rànù Ọlọ́run ṣé irú èmi ń sìn báyìí owó tẹ̀mí fún ẹ kò ní túmọ̀ sẹ́mi èmi kò ní kí fàájì tèmi lọ́wọ́ ní tèmi èmi fún ẹ ní nǹkan tí tèmi lágbára èmi ti bá tèmi lọ́ọ́ tèmi ṣógẹ́tì wọ́yà èmi ti bá tèmi lọ́ọ́ tèmi èmi ti ṣe tèmi èmi ti bá tèmi lọ mi ò ríro ó bá ṣe wùn ẹ́ kó ṣe but kò ń ṣerú Dr. Alifulani nírúwọ ìyá yìí ni Dr. Alifulani wá jẹ́ ẹni àbùkù lọ́dún ẹ̀ Dr. Alifulani ò gbọ́dọ̀ jẹ́ ẹni àbùkù lọ́dún ẹ̀ ẹ̀yin mùsùlùmí tí ìyá yìí bá dé láti Mọ́kà wọ́n ti ń dọ́gbọ́n sunkún láti Mọ́kà pé ẹ dẹ́kun ẹ ṣàánú mi kò sówó lọ́wọ́ mi kò tí ì máa ṣe kọ́kọ́ ṣàánú òun ó ti ṣe gbà kò sówó lọ́wọ́ òun wàláì kò sí $1 lọ́wọ́ mi wàláì ìgbémọ́ra kẹ́ bá lè ṣàánú ẹ̀ ní o onírọ́lá Amẹ́ríkà wa bá post account number síbẹ̀ bismillah
onírọ́lá Amẹ́ríkà ni wọ́n sáré báyìí yẹn post account number síbẹ̀ pé káwọn èèyàn máa dáwó fún ìwọ tó pé tó mú ọmọ yẹn sọ́dọ̀ tó mú ìyá yẹn sọ́dọ̀ ṣé apá yóò ká láti tọ́jú ẹ̀ ní ọgbà ṣé apá yóò ká ìwọ tó mú ajá tó sọ ajá mọ́lẹ̀ ó lè bú ajá kí ló mú ajá tó sọ mọ́lẹ̀ fún ìwọ tó mú yàn sọ́dọ̀ ẹ̀mí ẹ̀ ò gbé bùkátà ẹ̀ ó dẹ̀ mú sọ́dọ̀ ẹ̀ ó mú èèyàn sọ́dọ̀ ẹ̀ ó lè fún lówó lọ́wọ́ ara ẹ̀ nígbà tẹ́mi níwọ̀nba tí mo lágbára tí mo ní àwọn àfáà ayé nígbà àfáà sọ̀díkì tá lọ ṣe tọ́lọ́hun nílùú Mọ́kà tá lọ ṣe umura èmi ò ṣe nípa ẹ̀yin ẹwà o èmi ò ní máa fún yín lóúnjẹ o mi ní máa fún yín kankan o mi ní máa sọ̀pọ́tì yín o Mọ́kà lásán ni ẹ̀bí umura lásán ni mo rán yín o ẹgbà fíṣẹ̀bílì láìkẹ́ máa fi kẹ́ fún gbogbo shopping yín o mi ṣe bẹ́ẹ̀ sáwọn ẹni tó rán ìyá yẹn Mọ́kà ò lè ṣe shopping fún sọ́ọ̀ lè fún lówó àṣẹ kò tiẹ̀ dá fún yín àṣẹ ẹ̀ tiẹ̀ lé àṣẹ kò dá fún yín bismillah tó bá dá fún yín ni ó yẹ kẹ́ tọ́ bá pò kẹ́ náwó fún ìyá yẹn ní náà abogat kò dá fún yín rárá bẹ́ẹ̀ ṣe ń pera yín tó bẹ́ẹ̀ lé kò yẹ kẹ́ gbé kí ìyá yẹn gba fíṣàbílì láyìí rárá kẹ́ jẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe tó kẹ́ jẹ́wọ́ kó dáa fún yín àṣẹ kò dáa fún yín lé ara rárá ẹ tún ṣe shopping fún wọn tó ẹ tún wá kó sí wọn lápò bóyá o tún lè rí kan tó ń wọ̀n fúnra ẹ tó fẹ́ rà tó bá tún wá dé tán ẹ tún wá fún ní nǹkan bóyá gbà ló máa fi ṣe business àṣẹ ẹ lé kò dáa fún yín gbogbo sẹ́ẹ̀tì yín yẹn ẹnu lásán lẹ̀ ń lé àṣẹ kò dáa fún yín ó wá dùn mí mo ti fẹ́ pa ojú ètò òde torí mo ní appointment ń bì kan bismillah mo ti ń late bismillah ó wá dùn mí mọ tó dùn mí mo rí pé ẹ̀yin tẹ́ pé láyé ní ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí jẹ́ ká máa gbé mọ́tò lọ tí náà tọ́kì bálẹ̀ ti kọ́ọ̀tì náà ní Assalamu alaikum mọ́tò ọmọ mi ni mò ń wà kiri èmi ò ra mọ́tò mi sì rówó ra mọ́tò àbí mọ́tò ọmọ mi Àṣàbí ni mo lọ gbé tí mò ń gùn kiri tẹ́mi náà fi ń dìgbòrò mú kẹ́mi náà tẹ́ máa wọ́n tó kété bá dàgbà ọmọ ààrẹ ló èmi náà jogún mo wa mọ́tò ọmọ mi kiri gbà tí mi ò tí ì rówó ra mọ́tò mi ò tí ì rówó ra mọ́tò ló fà á jẹ́ láti kárì máa ra mọ́tò àbí jẹ́ láti kárì ẹ̀yà lóyìnbó ni mò ń gbé Nàìjíríà ni mo wà lájọjọ́ yìí mo lè ṣe dé ni tí bá lè fẹ́ ra mọ́tò mo wá mọ́tò gidi mo ti láwọn àkọ́tọ́ ni wá gbé mọ́tò àwọn fẹ́ fún mi mọ́tò mi ò fẹ́ mọ́tò tó tẹ́ mi lọ́rùn tèmi náà máa bọ́ tàtọ́ máa ní pé Muhammadu Jaya orí ẹ̀ wà ń bẹ̀ ẹni tí mò ń fẹ́ nìyẹn ẹ̀rí máa wá tọmọ mi kiri náà títí tọ́lọ̀ máa fi ṣògo náà ẹ̀yin tẹ́pẹ́ ẹjẹ́ sáré lọ sọ́dọ̀ ẹ̀yin tẹ́pẹ́ ayé ní Ògo Ìlọrin tẹ́ mú ta lọ lọ́hùn mo sọ fún yín lọ́jọ́ kìíní àná pé ẹ jẹ́ kí gbogbo wa jọ tíìmù papọ̀ láti lè bá àwọn pípù yìí jà tó bá jẹ́ tó wó màá sọ̀pọ́ọ̀tì màá fọ́ǹdì màá kówó lẹ̀ màá tún pe àwọn èèyàn tó lówó lọ́wọ́ láti fi jàjà yìí gbogbo yín ẹ ṣàgídí ẹ gbọ́ èmi ni gbogbo yín gbógun tì èmi ni ẹ jẹ́ kí bàbá ṣekú sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó lọ kó sí yín lọ́pọlọ ó wá kó sí yín lọ́pọlọ tán ta lọ lóhùn ń bú ó ti ń bú ìsìlámù padà o ó ti ń yẹ̀yẹ́ gbogbo ẹ̀yin àfáà padà o ó ti ń yẹ̀yẹ́ ìsìlámù padà o kí lẹ rí ṣe sí fún báyìí mo ní ẹ jẹ́ kájọ tíìmù pọ̀ kájọ gbógun tàwọn aláburú yìí ẹlẹ́gbọ́ èmi ni gbogbo yín gbógun tì
tẹ́lẹ̀ fẹ́ bájà ta lọ́lọ́run ti ń yẹ̀yẹ́ ìsìlámù padà o kí lẹ rí ṣe sí abẹ́rù pẹ́ lè rí mú ẹrù pápá yín lè ká lọ́wọ́ yìí ó ti ń yẹ̀yẹ́ ìsìlámù padà kí lẹ rí ṣe sí abẹ́ ẹ̀gbọ́n àwọn fídíò tó ń ṣe tó ń yẹ̀yẹ́ ìsìlámù wa pẹ́ ohun tí ẹ̀kọ́ ṣe kíní kan kábà táwọn làwọn wà yìí mọ́kà táwọn làwọn wà yìí níbi ìdí òṣà wọn tó ń yẹ̀yẹ́ ìsìlámù wa kí lẹ rí ṣe sí ẹ̀yà báyìí kí lẹ rí ṣe sí ṣe bá sọ fún yín gbà yẹn wà tẹ́símú bí abúlé láì jẹ̀míyàn wẹ́lá tàfàrọ́kù ẹjẹ́ àjọgbá òpó ọlọ́run mú papọ̀ ẹ má jà pínra wa yẹlẹyẹlẹ èmi tẹ́mi ń pariwo tí mò ń jà nígbà yẹn ìjà wo ni mò ń bá yín jà ẹ má polówó ẹbọ nù Islam kò sí jàràbí nù Islam ṣe bí jà tẹ́mi ń bá yín jà nìyẹn ṣé mo ń bá yín jàjà míì ni mi ì bá yín jàjà míì náà mi ò búya yín mi ì bú bàbá yín lórí nǹkan kan ju pé wọ́n má polówó jàràbí nù Islam lọ tó tán ariwo tí mò ń pa nìyẹn pé kò sí jàràbí nù Islam ẹ wá torí ẹ ìwọ olórí mò ń tọ́tẹ́ ìyẹn wá torí jàràbí tiẹ̀ gbogbo wọn plan lémi lórí láti lè crush èmi ebi tí mo dẹ̀dẹ̀ ẹ̀fẹ́ crush mo ò lágbára mo ti kó ogun ọ̀rọ̀ mi mo kọ́ lọ́lọ́run lọ́wọ́ pé ìwọ Ọlọ́run tó wọ́n lá pé iṣẹ́ ìwọ Ọlọ́run ni mo ṣe débẹ̀ làwọn aláburú ìwà ń plan aburú lémi lórí Ọlọ́run o má ṣàì là mí lọ́wọ́ aburú wọn Ọlọ́run dẹ̀ là mí lọ́wọ́ aburú yìí Ọlọ́run là mí mo máa fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ o ó là mí o wọ́n ti plan wọ́n ti plot wọ́n ti ṣe gbogbo nǹkan láti fi crush mi down ìwọ Ọlọ́run ò dẹ̀ gbà Ọlọ́run sọ fún Ànábì Nuhu alayhi salatu wassalam Ọlọ́run ní wá ìzásítà wáìtà àǹtà wà máa ká àlàlẹ́ fúlkì fàkúlì alhamdulillahi alladhi najana minal qawmi zalimin. Ànábì Nuhu ó ní wọ Ọlọ́run mi o Ọlọ́run nínú kò tó máa lọ àti wọ àtàwọn tó gbà fún ẹ dúpẹ́ fọ́lọ́run lọ́wọ́ aburú lọ́wọ́ àwọn olórí ibú wọ́n fẹ́ ṣaburú fún ẹ àwọn Ọlọ́run ò ní gbà fún wọn wà ìzásítà wáìtà àǹtà wà máa ká àlàlẹ́ fúlkì fàkúlì alhamdulillahi alladhi najana minal qawmi zalimin. Nuhu ó ní wọ Ọlọ́run mi o Ọlọ́run nínú dúpẹ́ fọ́lọ́run minal karibil azim níbi aburú tó ga minal qawmi zalimin níbi lọ́wọ́ àwọn aláburú dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run là ẹ́ lọ́wọ́ aláburú èmi náà dúpẹ́ fọ́lọ́run ò pé àwọn olórí ìbú wọ́n ti dètè wọ́n ní káyìn Saheed Shittu ò ní lọ àpá ọ́ ni àjẹ́ ọ́ ni àmú ọ́ ni àwọn aṣọ èdè àṣà a máa fi ẹ̀sìn mú káríkárí wáyé zasta wáyétà àǹtà wà máa ká àlàlí fúlkì fàkúlì alhamdulillahi alladhi najana minal karibil azim aw minal qawmi zalimin. Àwọn wèrè yìí wọ́n plan ẹ bàbá plan gan ẹ wá sáré ẹ mọ̀ tó lọ ẹ mọ̀ tó lọ ẹ ti ẹ̀ka ìmú nìyẹn o kò ṣe ta lọ́lọ́run ẹ tó dá wàhálà lẹ́ nìyẹn mo pé báwo mo ṣe dá wàhálà lẹ̀ wọ bàbá yìí ó dẹ̀ ń tí mi ò ṣe mọ́ mi wọ́n ní ìwọ Ọlọ́run o ìwọ Ọlọ́run mi o ìwọ Ọlọ́run mi o bá a mú bàbá yìí mú tó bá jẹ́ pé mi mo jẹ̀bi ìwọ Ọlọ́run mú mi ṣùgbọ́n tí n bá jẹ̀bi ìwọ Ọlọ́run bá a mú ti gbogbo ohun tó bá ní pátá wáyé zasta wáyétà ẹ̀ńtà
tó bá pàtẹ Ọlọ́run má ṣe jẹ́ ó tajà wà máa máa ka àlàlì fúnkì fàkúlì alhamdulillahi alladhi najana minal qawmi zalimin. Ìwọ Ọlọ́run mi o bó ṣe ń pàtẹ Ọlọ́run jẹ́ ó mọ ṣọ́ọ̀tì níbi gbogbo ohun tó bá léwu kó dáwọ́lé àdàbí tó bá jẹ́ pé mi mo jẹ̀bi wọn tí ò bá rí bẹ́ẹ̀ ìwọ Ọlọ́run mi fọwọ́ bínú wọ Ọlọ́run ọba fi gbá gbogbo wọn mú. Ara ni mo gbọ́ mo gbà wọn ò ní ṣoríire wà ìzáàsítà tàwa ìta àǹtà wà máa ka àlàlì fúnkì fàkúlì alhamdulillahi alladhi najana minal qawmi zalimin. Mo ní wọ Ọlọ́run mi o iṣẹ́ ìwọ Ọlọ́run ọba mò ń ṣe kò sí tó pa nípa àti wọn pọ̀ àjọ ní nǹkan kan tó jọ pa wá pọ̀. Mo ní kó má ṣẹbọ kó má polówó jálàbì kó má tẹ yẹ̀pẹ̀ nínú ìsìláàmù òun ló jọ sọ wá di ọ̀tá ara wa. Wọ́n wá ń gbógun dìde wọ́n ní káyì ṣáìdì sí tú ààfin ọ̀símú àníjó jẹ́ nǹkan kan. Ọlọ́run ní rọ́ ni ọ̀rọ̀ tí yín nìyẹn gbogbo tẹ̀ ń wí yẹn lórí àwọn yín ni ẹ̀yin lẹ̀ nígbà ẹ̀ṣẹ̀ nǹkan rẹ̀ wáyé zasta wáyé ta àǹtà wà máa ka àlàlì fúnkì fàkúlì alhamdulillahi alladhi najana minal qawmi zalimin. Àwọn alábòsí wọ́n sá gbogbo eré wọ́n ní ẹmọ́jọ ń lọ ẹmu ẹ máa ṣàṣẹ́lẹ̀ lórí gbogbo tẹ́ ẹ bá ní ẹ sàlẹ̀ lórí ẹ̀yin àfáà ẹ bá wa dì ní èdì tó ní agbára kó bá lè máa bọ̀ ń lọrin òkè kúrá ń yá wọ́n ní láì ní ìtú ẹ bá wa mú ẹmọ́jọ ń lọ ẹmu òkè kúrá ló ń lọ wọ́n ti sá gbogbo eré. Ọlọ́run ní ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ẹnu wọn ni kò ń ṣe tàwọn Ọlọ́run. Àbẹ tó bá fẹ́ sọrí burúkú nù wọn ni ó kọjá kádàrá àwọ̀ Ọlọ́run tá a bá kọ ntọ́nù bá kọ lé lórí. Wọn ò lè tún kádàrá kọ àwọn kan sá eré ni. Wọn ò tó bẹ́ẹ̀. Kí gbogbo wọn tíìmù kọ́ parapọ̀ pé ẹmu tọ́lọ̀ bá ní ó yá ẹmu tọ́bá tún ní ẹmu tọ́lọ̀ bá ní ẹ̀ ní mu mi ò mu kò sẹ́ni tó lè mu mi lóògùn mi ní kankan mi lágbára kankan mo ní kankan tí mo lè sà mo kò táwọn kárí tó aláìláì ní àpò Ọlọ́run. Àwọn pípò yìí wọ́n ti try wọ́n dẹ̀ fẹ́ crush me mo dẹ̀ wọ́pọ̀ wọ́n Ọlọ́run nìkan ló lè ràn mí lọ́wọ́ wọn. Ọlọ́run ní fọkàn balẹ̀ àwọn sáré tí wọ́n ní kò ṣe tàwọn Ọlọ́run. Wọ́n try gan o wallahi wọ́n try gan ṣùgbọ́n Ọlọ́run ní irọ́ ni ẹnu náà lé tó wọn Ọlọ́run ò bá mú ẹ kò sóńtọ̀ ní gbogbo ayé tó bẹ́ẹ̀. Mo dẹ̀ dúró mo gbà bẹ́ẹ̀ mo gbọ́ mo gbà pé tó Ọlọ́run o wọ́n nìkan ló lè mú mi o. Mo dẹ̀ máa ń búra pé wọ́n Ọlọ́run tó bá jẹ́ pé iṣẹ́ ìwọ Ọlọ́run ni mò ń ṣe táwọn pípẹ́ in plan báwọn fẹ́ ṣàbúrú ìfún mi Ọlọ́run má jọ mú mi ṣùgbọ́n tó yẹ pábòsí ni mo ṣe fún wọn Ọlọ́run fà mí lé wọn lọ́wọ́. Mo ń sọ bẹ́ẹ̀ mo bẹ náà bẹ́ẹ̀ ta Ọlọ́run wọlé apẹ́ṣẹ̀ wọ Ọlọ́run ni mo ń ṣe tó bá pọ̀ mo ń ṣàbòsí wọn Ọlọ́run mú mi fún wọn ṣùgbọ́n tí n bá ṣàbòsí wọn tó jẹ́ pórí òdodo mo wà Ọlọ́run bá tí wọ́n jẹ́ bá tí wọ́n jẹ́ Ọlọ́run ni mo gbọ́ mo gbà
tí gbogbo wọn pátápátá ló máa dàrú wáyé záàsà wáyétà àǹtà wà máa ká àlàlùfúnkì fàkúlì alhamdulillahi alladhi najjana minal qawmi zalimin. Inú mi wá dùn Ọlọ́run ni mo gbọ́ mo gbà àwọn náà máa dún olórí burúkú ẹ wò wọ́n o ẹ wò àwọn tó gbógun tì mí ẹ lọ́wọ́ wọn tó bá pé ọlọ́mọ́ká tẹ́tẹ́lẹ̀ wọ́n rérò kó lọ́mọ́ká wọ́n wá bísímìlá wọ́n wá dẹ̀ tó ẹ pé wọ́n wá rérò kó lọ́mọ́ká mọ́ ó wá di pé ọlọ́wọ́ tó tó ọlọ́run wọ́n wá rí èrò kó lọ sí mọ́ká láìláìláìlá Dr. Alifulany 100 and something èèyàn ló ń kó lọ mọ́ká 100 and something èèyàn Dr. Alifulany ń kó lọ ó wá di pé